lógo rẹ̀ o oríire kìíní lógo rẹ̀ o oríire ọmọ abẹ́fẹ́ oríire bàbá ismọ oríire ó bàbá mi dá oríire aṣọ ọdúnmọ́dún o oríire ọlọ́run ọba kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run tó Elédùmarè ọba tó ní mi láyé aláwùrà àbí àdáni má gbàgbé ẹni eré tíya o ṣebí nítorí akíkanjú ọkùnrin takuntakun ni ẹ bá ń pè é bí ológun ẹrú o ẹ bá ń pè é bí ọlọ́gbọ́n wọ̀fà ẹ bá ń pa Kítúndé ní gbèjègbèjọ Hasheem àìlágbára ńlẹ́kọ̀ọ́ dìde òní ní sọ́jọ́bì rẹ tàbí ọ̀sílẹ̀ ayé dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ní òmò ọ̀bẹ́nu ọ̀la ńlá ìfọ̀kànbalẹ̀ tó ń ta ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o Àyìnlá ọmọ ajíkanre Abẹ́fẹ́ Abíóyè tó dolóògbé ń jọ sí Akíntúndé ọmọ wúlé máa yọ ọ̀ká kọ́lọ́hún òdẹ̀lẹ̀ fẹ́yàn re orí ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá o ọ̀pọ̀ ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọ́bora òòká gógó sọdún dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ tó ní òmò ọbẹ̀ ọ̀tá lùlù bàjẹ́já lájà ìlàlú ọlọ́run ọba mi ò jẹ́ ọdún ṣé bí sọ àtánú ọlọ́run ọba nìkan lójó òmò ọbẹ̀ mo kí Elédùmarè ọba tó ní òlékún lọ́dún òní sọdún bọ́dún lọ láṣẹ ọlọ́run ọba aláṣẹ trust chamber owó bàbá ismọ popsi amida gbogbo ọmọ tó bí olórí rẹ ọmọ ni wọ́n ṣe ọba mi òkè òní jẹ́ oróǹgbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára ọlọ́run ọba agbẹjọ́rò tó mọ òye ni ó dáńtọ́ gbó lójúgbó lẹ́nu ṣáṣá adúmáadọ́ oníwà rẹ̀lẹ̀ ni ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn onínúure la Kítúndé jẹ́ alájọ ọmọ alájì Hasheem ọmọ ajíkanre tí ò common gbogbo bí ó bá ń di ọlọ́run ọba oníjẹ́ orí nira ìwà rere àti fọmọnìyàn ṣe ló já mọ́ rírì rẹ láwùjọ ó mọ̀ fọdún yìí dún ní lágbára ọlọ́run ọba ó yá járe lé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. tẹ̀lé mi ká lọ òwe tẹ̀lé mi ká lọ wá sílé Àyìnlá ò tẹ̀lé mi ká lọ. Àyìnlá mọ̀ gbọ́ bí ti mọ̀ korí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọlé ìyálòde níkìrun àgùnfẹ́ onílẹ̀ òbí ẹrú èdèrè wọ̀fà bàbá rẹ ò gbọ́dọ̀ tètè kú ìwọ lọmọ mo lẹ́gbàá ńlẹ̀ mo mẹ́gbàá wòran lé bàbá tó bí yín lọ́mọ bóníran olùbóníran òjò máyà mẹ́gbàá mi wálé Akíntúndé ṣe bí lẹ́yìn wọ́n ti gbé sí dọ́jà tí sí òòtà wọ́n gbé sí dọ́jà ìsìn olówó lórí wọ́n níta ní òrà sí àkúnlẹ̀ ẹ̀bọ́n lé bàbá tó bí ọlọ́mọ orí ìbílẹ̀ àgùnfẹ́ ní ògbà pa lérí ọmọṣù ọmọjìnà mo mú bọ́nu ìrẹ̀lẹ̀ mo kó nìsàn Àyìnlá o ìrẹ̀lẹ̀ ti mú kí n ro okun ìrẹ̀lẹ̀ ti mú kí n ro ọ̀sà ìrẹ̀lẹ̀ ti mú kí n dùn gbọ́ngbọ́n ọ̀yá ṣetán ó wọlé nílé ra ọba lùfọ̀ ṣetán wọlé lẹ́rìn ìgbà tí rẹ̀lẹ̀ ṣetán ló wọlé ní kírun àgùnbẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́wọ́ tá lọ sílé àwọn bàbá ńlá bàbá rẹ̀ gangan ọmọ wọn láàárọ̀ ọ̀rìn ọmọ ọba rán lẹ̀ ṣẹ́gun ọmọ elégún sékété wéré ilé àrán rẹ̀ ò lépo òsùn àrán rẹ̀ ò níyọ̀ òbá káyọ̀ lérè jà tẹ́lá ọmọ rẹ̀ lámẹ́ja ládéjọ́ bí ọmọ alọ́kọ̀ ń bí owó gbèsè ògògò lẹ fi padà mọ̀jẹ̀ ládéjọ́ bí ọmọ rẹ̀ lámẹ́ja ọmọ àlè èèyàn ní sọlé ìyanu tí ń gbélé bàbá lórí gẹ́ngẹ́ ó yá nílé àyọ̀ká ńlẹ̀ sàbínú yọ lọ́sọ̀gbọ̀ òròkè ọmọ àsálà ọmọ wọn ló di ẹ̀gà ṣùṣù lọ́nà yàrá àsálà ọmọ àtẹwọ́ gbọjà tẹ́nibọ́lá ọmọ àròdó òdẹ̀gùn yọjẹ́ ńlẹ̀ yẹyẹ tó bí ọlọ́mọ gangan aró níbẹ̀ lọ́sọ̀gbọ̀ lọ́sọ̀gbọ̀ ṣe wù ní ọ̀ṣun bẹ̀ lọ́sọ̀gbọ̀ ṣe wù ní òṣogbo ọmọ àrẹ ó pẹ́ta o àrẹ pẹ́ta wọ́n gbà tẹ́nibọ́lá tí ń bá pẹ́ta ẹ má ṣe gbà á lọ́wọ́ mi ó ti ṣọdún yìí láyọ̀ ṣe tẹ̀mí lágbára ọlọ́run ọba barista Hasheem ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún ọ ẹni bá ní òkú olúwa rẹ̀ ní ògbé èkú jẹ lọ́wọ́ ẹ̀bọra àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀nà ó tẹ̀lé yí pẹ́ níwọ̀nyí àmọ́dún ìgbàlè rẹ̀ èlé ni àwọlé rẹ̀ èlé ni ọ̀lànà ilé rẹ̀ èlé ni á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ̀ ló mọ̀ ṣe òwe ó ṣọdún èyí náà o Akíntúndé ṣọdún èyí náà o ọpẹ́ fọlọ́run ọba àdáníwáyé àṣẹ ìṣàmọ́dún orí àpèrè orí jẹ́ òpẹ́ láyé o àṣẹ ìṣàmọ́dún.